Àmọ̀tẹ́kùn ti lọ́wọ́ òṣèlú nínú púpọ̀. Àwọn agbébọn ti ń ṣekú pa ọba bíi adìẹ báyìí. Ìbà Gani Adams ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ohun tí a mọ̀ rèé o nípa ẹjọ́ tó wáyé lórí àwọn dúkìá Àlàó Àkàlà ní Nàìjíríà, Ghana, UK àti l'Amẹ́ríkà tí ẹbí olóògbé náà ń jà lé lórí. Wọ̀nyí làwọn adarí ilẹ̀ Iran tó bá ogun ìkọlù ilẹ̀ Israel àti Amẹ́ríkà lọ. 3 nínú èèyàn 5 tó so àdó olóró mọ́ra wọ Maiduguri lóyin tiwọn, 2 sì kù tí à ń wá báyìí o. Gómìnà Zulum ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Kí Ọlọ́run ó dáwọ́ ibi dúró. Àdó olóró Israel ti ṣekú pa èèyàn tó lé lẹ́gbẹ̀rún kan 1001 ní Lebanon báyìí. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé ìsinmi ní oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ti lọ́wọ́ òṣèlú nínú púpọ̀. Àwọn agbébọn ti ń ṣekú pa ọba bíi adìẹ báyìí. Ìbà Gani Adams ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ìbà Gani Adams kẹ́dùn pé gbígba àwọn èèyàn sínú ikọ̀ Àmọ̀tẹ́kùn ti lọ́wọ́ òṣèlú nínú ju ìkojú òṣùwọ̀n lọ. Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá Gani Adams ti kọminú lórí ètò ààbò tó mẹ́hẹ tó ń peléke sí lójoojúmọ́ ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà. Ó kìlọ̀ pé ipò náà ń burú sí i nígbà gbogbo nítorí ìgbáradì tí kò dára, ìdásí ìṣèlú àti àwọn ìkùnà ètò nínú ìṣàkóso. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn ìrọ̀kẹ̀kẹ̀ tó ń peléke sí láwọn ilẹ̀ Yorùbá, Adams sọ pé àlàáfíà agbègbè náà ní ìgbà àtijọ́ ti ṣẹ̀dá ìmọ̀lára ààbò èké, èyí tó ṣokùnfà ìtànkálẹ̀ àwọn iṣẹ́ ọ̀daràn tí ó ti ń bá àwọn apá mìíràn ní orílẹ̀-èdè náà jẹ́. Nígbà tí Adams sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú àwọn akọ̀ròyìn Vanguard, ó sọ pé ọ̀kan lára àwọn ohun pàtàkì tó fa ìbàjẹ́ ààbò ní agbègbè náà ni àjọ Western Nigeria Security Network tí a mọ̀ sí Àmọ̀tẹ́kùn tó ti lọ́wọ́ òṣèlú nínú. Ó kẹ́dùn pé gbígba èèyàn wọnú ẹgbẹ́ náà ti lọ́wọ́ òṣèlú nínú ju ìkojú òṣùwọ̀n lọ. Ó ní èyí rí bẹ́ẹ̀ torí a ò tí ì gbáradì tó, ó sì ti jẹ́ ìdójútì gbà fún òun pẹ̀lú bí wọ́n ṣe ń darí ikọ̀ Àmọ̀tẹ́kùn náà. Ó ní kódà gbígba èèyàn wọlé sínú ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn tí àwọn jà fún ti di ti olóṣèlú dé gidi gan. Ó ní ìgbaniwọlé àkọ́kọ́ tó jẹ́ gbígbé kalẹ̀ pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní kò fẹ́ lọ́wọ́ òṣèlú nínú púpọ̀ tó àwọn ìpínlẹ̀ yòókù. Ó ní ojú gba òun tì látàrí bí wọ́n ṣe ń túkọ̀ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò náà. Ó ní ọ̀rọ̀ kò rí báwọn ṣe rò pé yóò rí. Ó ní àwọn gómìnà kan ti rí gẹ́gẹ́ bí ọ̀nà láti fún àwọn alátìlẹyìn wọn níṣẹ́. Adams ní ọ̀rọ̀ ààbò kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá bó ti wù kó mọ. Ó ní tí èèyàn bá fẹ́ ṣe àṣeyọrí lẹ́ka ètò ààbò, èèyàn gbọ́dọ̀ wò ó tọpinpin kí èèyàn mọ irúfẹ́ èèyàn tí èèyàn fẹ́ gbà sínú ikọ̀ elétò ààbò nítorí pé ó jẹ́ ọ̀rọ̀ ààyè àti ikú. Nígbà tó ń ṣàlàyé ìṣòro ààbò tó gbòòrò ní orílẹ̀-èdè, Adams ní pé ìwà ọ̀daràn ti di okòwò lórílẹ̀-èdè. Ó kìlọ̀ pé láìsí ìgbésẹ̀ tó ṣe kedere àti tó péye, ipò náà lè burú kọjá sísọ. Adams tún ìpèpè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ó ń jiyàn pé ètò ààbò ọlọ́pàá àpapọ̀ ní Nàìjíríà kò ní ohun èlò tó tó láti yanjú àwọn ìpèníjà ààbò agbègbè. Ó tẹnumọ́ pé ọlọ́pàá tó múnádóko gbọ́dọ̀ wà ní àwọn àwùjọ níbi tí àwọn ọlọ́pàá ti lóye agbègbè tí wọ́n sì lè kó ìmọ̀ tó yẹjọ lásìkò. Gbogbo ìlú ló yẹ kí ó lè dá sí ọ̀rọ̀ ààbò tirẹ̀. Tí a bá ń kó àwọn ènìyàn láti inú ìjọba ìbílẹ̀ ìjọ, ètò ààbò tó mẹ́hẹ yóò dínkù gidi gan. Yàtọ̀ sí àìlágbára ìṣàkóso náà, Adams tọ́ka sí àwọn ìpèníjà nílẹ̀ Yorùbá títí kan ìdásí òṣèlú nínú ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba orí adé ọrùn ìlẹ̀kẹ̀. Ó ní àwọn olóṣèlú kan tún rúná sí èdè àìyedè fàákájà láàrin àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀, èyí tó ń yẹpẹrẹ ìṣọ̀kan, ó sì ń dín ìdáhùn gbogbogbò sí àwọn ìdúnkokò mọ́ ètò ààbò kù. Nígbà tí ó ń ké gbàjarè síta nípa àwọn ìṣẹ̀lẹ̀ tuntun, ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ìkọlù láti ọwọ́ àwọn agbésùnmọ̀mí àti àwọn ọ̀daràn ti pọ̀ sí jákèjádò ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ lápá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tí kò sì yọ àwọn ọba gan sílẹ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìkọlù. Adams parí ọ̀rọ̀ rẹ̀ nípa pípè fún àwọn àtúnṣe kíákíá nípa mímú ọ̀rọ̀ olóṣèlú dé kúrò lẹ́ka ikọ̀ elétò ààbò kó má ṣe lọ́wọ́ òṣèlú nínú rárá bó ti wù kó mọ, ríró àwọn ọlọ́pàá tí ó wà ní àwùjọ lágbára sí i àti mímú kí ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ìjọba, àwọn ọba orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àti àwọn aráàlú pọ̀ sí. Ó tẹnumọ́ pé láìsí ìgbésẹ̀ kíákíá àti ìpinnu, apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn lè pàdánù orúkọ rere rẹ̀ tó ti ní fún ìgbà pípẹ́ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn agbègbè tí ó dúró ṣinṣin jùlọ ní Nàìjíríà. Ohun tí a mọ̀ rèé o,
nípa ẹjọ́ tó wáyé lórí àwọn dúkìá Àlàó Àkàlà ní Nàìjíríà, Ghana, UK àti l'Amẹ́ríkà tí ẹbí olóògbé náà ń jà lé lórí. Àríyànjiyàn tó bẹ́ sílẹ̀ lórí ọ̀pọ̀ àwọn dúkìá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí olóògbé Ọ̀túnba Adébáyọ̀ Àlàó Àkàlà ti jẹ́ kí aráàlú mọ̀ nípa àwọn dúkìá tí olóògbé náà fi sílẹ̀ lọ. Èyí wáyé lẹ́yìn tí Olúwatóyìn Àlàó Adérìntọ́ tó jẹ́ ọmọbìnrin àkọ́kọ́ Àlàó Àkàlà gbé ọ̀rọ̀ dúkìá náà lọ ilé ẹjọ́ gíga kan nípínlẹ̀ Ọ̀yọ́. Níbi ìgbẹ́jọ́ náà ni ó ti hàn síta pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí náà ní dúkìá nílùú Èkó, Ìbàdàn, Àbújá. Bákan náà ni ó tún ní dúkìá lórílẹ̀‐èdè UK, Amẹ́ríkà tó fi mọ́ orílẹ̀‐èdè Ghana pẹ̀lú. Adérìntọ́ rọ ilé ẹjọ́ láti dá sí pínpín àwọn dúkìá tí olóògbé Àlàó Àkàlà fi sílẹ̀ fún ẹbí rẹ̀. Lára àwọn olùjẹ́jọ́ ni arábìnrin Olúwakẹ́mi Àlàó Àkàlà, aya olóògbé, àti Ọlámídé Àlàbí, ọmọbìnrin olóògbé. Arábìnrin Adérìntọ́ sọ fún ilé ẹjọ́ wípé òun náà ní ẹ̀tọ́ sí gbogbo dúkìá tí Àlàó Àkàlà fi sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọbìnrin àkọ́kọ́ fún olóògbé. Adérìntọ́ tún sọ fún ilé ẹjọ́ wípé àwọn kan ti ta díẹ̀ nínú àwọn dúkìá ọ̀hún láì jẹ́ kí òun mọ̀, àti pé wọ́n tún ń gbìyànjú láti ta àwọn mìíràn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní òun gba ilé ẹjọ́ lọ láti lè dá àwọn tó ń ta dúkìá náà lọ́wọ́ kọ àti láti lè rí ogún ìpín tòun náà gbà. Lẹ́yìn náà ni ilé ẹjọ́ pàṣẹ wípé Olúwakẹ́mi àti Àlàbí kò gbọ́dọ̀ ta nínú dúkìá náà mọ́ títí tí ìgbẹ́jọ́ yóò fi parí. Olúwatóyìn sọ fún ilé ẹjọ́ wípé kó pàṣẹ àyẹ̀wò DNA fóun àti gbogbo àwọn ọmọ olóògbé Àlàó Àkàlà tó fi mọ́ Ọlámídé, Adébùkọ́lá, Ọlámípọ̀, Ọlámíjù tó jẹ́ ọmọ ilé aṣojúṣòfin l'Àbújá báyìí, Tàbítà àti Ọlámíkúnlé láti lè fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ làwọn jẹ́ ọmọ Àlàó Àkàlà. Ó tún sọ fún ilé ẹjọ́ wípé òun fẹ́ kí àyẹ̀wò DNA náà wáyé níbi tí ilé ẹjọ́ bá fọwọ́ sí. Bákan náà ni Adérìntọ́ tún rọ ilé ẹjọ́ láti pàṣẹ wípé kí wọ́n wò òkú bàbá òun láti fi ṣe àyẹ̀wò DNA náà fún gbogbo àwọn ọmọ. Adájọ́ wá sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 16 oṣù kẹrin ọdún yìí. Ọjọ́ ìgbẹ́jọ́ náà ní àwọn èèyàn dúró dè báyìí láti mọ̀ bóyá adájọ́ yóò gba ohun tí olùjẹ́jọ́ náà fẹ́ wọlé. Lọ́jọ́ 12 oṣù kìíní ọdún 2022 ní Àlàó Àkàlà jáde láyé lẹ́ni ọdún 71 71 years nílùú abínibí rẹ̀ tí í ṣe Ògbómọ̀ṣọ́. Láti ìgbà tí ó ti kú sì ni ẹjọ́ ti ń wáyé láàrin àwọn ẹbí rẹ̀ lórí pínpín ogún tó fi sílẹ̀ lọ. Wọ̀nyí ni àwọn dúkìá tí Àlàó Àkàlà fi sílẹ̀ àti ibi tí wọ́n wà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde. Ilégbè kan lópòpónà kìíní Ọba Akínyẹlé Avenue off Rotimi Williams Street, Old Bodija Estate, Ìbàdàn. Ilé ìtura ńlá kan lórílẹ̀‐èdè Ghana. Ilé ńlá kan lágbègbè Randa l'Ógbómọ̀ṣọ́. Dúkìá kan ní Ọ̀pádòyìn Lodge, Ògbómọ̀ṣọ́. Ilé ńlá kan lópòpónà 28 Ọba Adébímpé Road, Ilé Ìtẹ̀síwájú, Dùgbẹ̀, Ìbàdàn. Dúkìá kan ní òpópónà 8 Samora Machel Street, Asokoro, Àbújá. Dúkìá kan ní Games Village, Àbújá. Ilé duplex méjì ní Ìkẹjà, Lagos. Dúkìá kan ní òpópónà 4 George Street, Ìkòyí, nílùú Èkó. Ilé duplex kan lágbègbè Ìpọ́nrí Barracks, Sùúrùlérè, Èkó. Ilẹ̀ ní Water Corporation Drive, Onírú, l'Ékòó. Ilé ìgbàlejò ní Agodi GRA, Ìbàdàn. Ilẹ̀ púlọ́ọ̀tì 4 Aerodrome GRA, Sàmúndà, Ìbàdàn. Sàárè ilẹ̀ ẹgbẹ̀rún 7 7,000 lágbègbè Ìbàdàn Golf Club. Dúkìá kan ní òpópónà 29 Ọ̀ṣuntókun Avenue, Bodija Estate, Ìbàdàn. Ilé ńlá kan ní ibùsọ̀ Sẹ̀lẹ̀, Ológun Ẹrú, Ìbàdàn. Dúkìá ní UAC àtijọ́, Dùgbẹ̀, Ìbàdàn. Ilé ìgbàlejò kan ní Yoako, Ògbómọ̀ṣọ́. Destiny House Ọ̀rẹ́ Méjì, Mọ́kọ́lá, Ìbàdàn. Destiny House Sekoni, Ògbómọ̀ṣọ́. Deborah House Sábó, Ògbómọ̀ṣọ́. Ilé alájà ní Starlight, Ògbómọ̀ṣọ́. Ilé epo Ìtànà Mega, Ògbómọ̀ṣọ́. Ilé epo TDB, Ògbómọ̀ṣọ́. Ilégbè kan lẹ́gbẹ̀ẹ́ ilé epo Ìtànà l'Ógbómọ̀ṣọ́. Ilé epo Nipco lẹ́gbẹ̀ẹ́ AK Bello, Ògbómọ̀ṣọ́. TDB Gas Plant Àròjẹ, Ògbómọ̀ṣọ́. Parrot FM Òkè Bèbí, Ògbómọ̀ṣọ́. Ilé ìkẹ́rùsí àti oko l'Ógbómọ̀ṣọ́. Ilé ní GRA, Ògbómọ̀ṣọ́. Dúkìá lópòpónà 14023 ojú ọ̀nà 160 Jamaica, Queens, New York, USA. Dúkìá kan lópòpónà 19 St. John's Drive, Chafford 100 Grace Essex, England. Ẹgbẹ̀rún kan sàárè oko nílùú Ìkòyí, Ògbómọ̀ṣọ́ àti Olówólàgbà Microfinance Bank.
wọ̀nyí làwọn adarí ilẹ̀ Iran tó bá ogun ìkọlù ilẹ̀ Israel àti Amẹ́ríkà lọ. àwọn olùbánikẹ́dùn juwọ́ ó dìgbà sí òkú mínísítà ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ Iran Ismail Qassem àti mọ̀lẹ́bí rẹ̀ lásìkò ìsìnkú wọn lẹ́yìn ètò àdúrà ọjọ́ ẹtì ọlọ́sọ̀ọ̀sẹ̀ ní Tehran lógúnjọ́ oṣù kẹta ọdún 2026. iléeṣẹ́ ológun ilẹ̀ Israel sọ wípé lọ́jọ́ kejìdínlógún oṣù kẹta pé òun kò ní dáwọ́ ìkọlù ìṣekúpa àwọn àgbà òṣìṣẹ́ ìjọba ilẹ̀ Iran dúró lẹ́yìn tó kéde pé òun ti ṣekúpa Qassem. ikú tiẹ̀ wọlé lẹ́yìn tí Israel ṣekúpa olórí ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ Iran tó lágbára ọ̀gá àgbà Ali Larijani. ìkọlù ilẹ̀ Amẹ́ríkà, US àti Israel lẹ́yìn ogun jíjà ọ̀sẹ̀ mẹ́ta ti ṣe bẹ́ẹ̀ ṣekúpa adarí ilẹ̀ Iran Ali Khamenei àti àwọn àgbààgbà àwòrán-ṣàṣà olóṣèlú àti àgbà ológun nílẹ̀ náà. olóòtú ìjọba ilẹ̀ Israel Benjamin Netanyahu lọ́jọ́bọ̀ Thursday sọ wípé wọ́n ń pa Iran run nígbà tí ẹgbẹ́ ọmọ ogun Israel lórí ayélujára Twitter èdè Persian ṣàpèjúwe àwọn olórí Iran gẹ́gẹ́ bí ilé káàdì tó ń dàwó lulẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ àwòrán-ṣàṣà ló yẹ ìkọlù náà. ilẹ̀ Islamic náà sì ti fi ìdúróṣinṣin wọn hàn nípa fífi àwọn ẹlòmíràn rọ́pò àwọn olùdarí tó jẹ́ ṣíṣekúpa àti nípa títẹ̀síwájú dojú ogun kọ ilẹ̀ Amẹ́ríkà, US àti Israel. nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù láìpẹ́ yìí agbẹnusọ Revolutionary Guard Ali Mohammed Naini ló jẹ́ ṣíṣekúpa nínú ìkọlù ilẹ̀ Amẹ́ríkà, US àti Israel lọ́jọ́ ẹtì Friday gẹ́gẹ́ bí àwọn ológun ṣe wí. lára àwọn tó jẹ́ ṣíṣekúpa nínú ìkọlù ilẹ̀ Amẹ́ríkà àti Israel sílẹ̀ Iran nìwọ̀nyí. adarí ilẹ̀ Iran Ayatollah Ali Khamenei jẹ́ adarí láti ọdún 1989 ló jẹ́ ṣíṣekúpa lásìkò ogun lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì nínú ìkọlù sí ìpàdé àwọn àgbààgbà ní Tehran, èyí tó tún mú ẹ̀mí ìyàwó ọmọ rẹ̀ ọmọbìnrin àti ó kéré tán ọmọ rẹ̀ lọ gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde síta. ọmọ rẹ̀ lọ́kùnrin Mujtaba mórí bọ́ lọ́wọ́ ìkọlù àmọ́ tí ìròyìn sọ pé ó farapa tó sì gba ipò náà gẹ́gẹ́ bí adarí ilẹ̀ Iran. ẹlòmíràn tó tún bá ogun lọ ni Ali Larijani, ọ̀gá àgbà ìgbìmọ̀ ètò ààbò àpapọ̀ ilẹ̀ Iran. ṣíṣekúpa Larijani kì í ṣe àlùfáà ṣùgbọ́n ó jẹ́ òpómúléró ètò ìdarí ilẹ̀ Iran fún ọ̀pọ̀ ọdún. ikú Larijani jẹ́ àdánù ńlá sí ilẹ̀ Islamic náà lẹ́yìn ikú Ali Khamenei. Larijani ló jẹ́ ṣíṣekúpa lọ́jọ́ kẹtàlélógún oṣù kẹta nínú ìkọlù tí ilẹ̀ Israel ṣe ní ẹkùn Tehran, èyí tó ṣekúpa ọ̀pọ̀ mọ̀lẹ́bí. apàṣẹ wà fún Revolutionary Guard Muhammad Papọ̀, ẹni tí í ṣe olórí ikọ̀ náà tẹ́lẹ̀, ẹni tó darí ikọ̀ náà láti oṣù kẹfà ọdún 2025 nígbà tí apàṣẹ wà tẹ́lẹ̀ Hossein Salami jẹ́ ṣíṣekúpa nínú ogun ọlọ́jọ́ méjìlá tako ilẹ̀ Iran. ó jẹ́ ṣíṣekúpa lọ́jọ́ kìíní tógun bẹ̀rẹ̀ tí wọ́n sì fi mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé àti ètò ààbò Ahmad Vahid rọ́pò rẹ̀. àwọn mìíràn tí ó tún bá ogun lọ ni olùbádámọ̀ràn sí adarí ilẹ̀ Iran Ali Samkhani náà jẹ́ ṣíṣekúpa lọ́jọ́ kìíní ogun. mínísítà ọ̀tẹlẹ̀múyẹ́ fọ́rọ̀ ààbò àpapọ̀ ilẹ̀ Iran láti ọdún 2021 ló jẹ́ fífẹ̀sùn kàn nípasẹ̀ ẹgbẹ́ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nípa kíkópa gbòógì lórí títẹrí ìwọ́de bá. mínísítà fún ààbò ilẹ̀ Iran Aziz Nasrallah, ọ̀gágun nígbà ogun ilẹ̀ Iran àti Iraq lọ́dún 1980. Nasrallah ló ti ń ṣiṣẹ́ ìlú gẹ́gẹ́ bí mínísítà fétò ààbò ilẹ̀ Iran láti ọdún 2024. òun náà sì jẹ́ ṣíṣekúpa bákan náà lọ́jọ́ àkọ́kọ́ tógun bẹ̀rẹ̀. apàṣẹ wà fún ẹgbẹ́ Bazij Gomlareza Somani ló darí Brazil ikọ̀ ẹ̀ka Revolutionary Guard àti pé ó tún jẹ́ ògbóǹtarìgì láàrin ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó ń tẹrí ìwọ́de bá. òun náà jẹ́ ṣíṣekúpa nínú ìkọlù ojú òfurufú lọ́jọ́ kẹtàdínlógún oṣù kẹta. Ali Mohammed Naini tí í ṣe agbẹnusọ Revolutionary Guard náà jẹ́ ṣíṣekúpa lọ́jọ́ ẹtì Friday nínú ohun tí gas àpèjúwe gẹ́gẹ́ bí ìkọlù òòjọ́ látọwọ́ ilẹ̀ Amẹ́ríkà, US àti Israel. olórí lẹ́ka ọ́fíìsì iléeṣẹ́ ológun adarí ilẹ̀ Iran Mohammed Shirazi náà tún jẹ́ ṣíṣekúpa lọ́jọ́ tógun bẹ̀rẹ̀. olórí òṣìṣẹ́ ológun ilẹ̀ náà Abdulrahim Musavi náà jẹ́ ṣíṣekúpa lọ́jọ́ tí ogun bẹ̀rẹ̀. mẹ́ta nínú èèyàn márùn-ún tó so àdó olóró mọ́ra wọ Maiduguri lóyin tiwọn, méjì sì kù tí à ń wá báyìí o. gómìnà Zulum ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. bí iná kò bá tán láṣọ ẹ̀jẹ̀ kò lè tán lórí èèkánná. èyí ni àlàyé tí gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ṣe nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe lẹ́yìn ìbúgbàmù àdó olóró tó
pa àwọn èèyàn ní Maiduguri láìpẹ́ yìí tí ọ̀pọ̀ sì farapa. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí BBC ṣe pẹ̀lú gómìnà Zulum ló ti ní àwọn 5 ló wọ Maiduguri tí wọ́n so bọ́ǹbù mọ́ra, àmọ́ 3 nínú wọn ló sì yin tiwọn tí ìjàmbá fi wáyé láìpẹ́ yìí. Gómìnà Zulum sọ pé àwọn 2 tó ṣẹ́kù sì ń fara pamọ́ síbì kan láti ṣiṣẹ́ ibi ọwọ́ wọn. Gẹ́gẹ́ bí gómìnà Babagana Zulum tó fi àìdùnnú rẹ̀ hàn sí ìṣẹ̀lẹ̀ tó pa ó kéré tán èèyàn 23 náà ṣe sọ. Ó ní ìwádìí ti bẹ̀rẹ̀ láti mọ ibi tí àwọn aládò ikú 2 náà fara sọkò sí. Zulum sọ pé pẹ̀lú àṣẹ Olúwa ọwọ́ yóò bá wọn. Gómìnà ìpínlẹ̀ Borno náà wá rọ àwọn aráàlú láti máa wà ní ìfura. Ó ní òun kò lè fi gbogbo ẹnu ṣàlàyé ìgbésẹ̀ tí ìjọba ń gbé lórí ọ̀rọ̀ yìí nítorí ọ̀rọ̀ ààbò tó gbẹ̀gẹ́. Zulum fi kún pé gbogbo aṣọ kọ́ ni à ń sá lóòrùn ní ìgbésẹ̀ tí ìjọba ń gbé láti rí i pé àwọn oníbọ́ǹbù 2 tó ṣẹ́kù kò yín. Ó ní kò ṣeé sọ lórí afẹ́fẹ́ kí omi má bàa ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Àmọ́ olóbó tó ta àwọn ni pé 5 ní àwọn apààyàn para rẹ̀ suicide bombers tó wọ Maiduguri, 3 nínú wọn ló ti yin tiwọn. Àwọn sì ń wádìí láti mọ ibi tí àwọn 2 tí kò tíì lò tiwọn wà. Ó ní òun fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ, àwọn sì wà lórí ẹ̀ pẹ̀lú ògo Olúwa. Àwọn máa ba èròǹgbà àwọn 2 tó kù náà jẹ́, wọn ò ní lè lo àdó olóró wọn. Gómìnà Babagana Zulum ló sọ bẹ́ẹ̀ nígbà tó ń dá àwọn ọ̀kan òjọ̀kan ìbéèrè BBC pé àsìkò ààwẹ̀ Ramadan àti àsìkò ìbò ní àwọn apààyàn yìí máa ń sábà pitú ọwọ́ wọn. Kí ló dé tí ìjọba rẹ̀ kò lè dènà irú èyí lásìkò Ramadan? Gómìnà Zulum dáhùn pé ó ṣòro púpọ̀ láti kojú ọ̀tá tí kò fojú hàn. Ó ní nǹkan bíi oṣù 2 sẹ́yìn ní àwọn ológun ṣiṣẹ́ níbi tí àwọn mọ̀ sí Timbuktu Triangle tí wọ́n sì ń ṣe òmíì lọ́wọ́ nígbò Sambisa báyìí. Àmọ́ èròǹgbà wọn ní láti ṣẹ́gun ìkọlù wọ̀nyí kó tó di àsìkò òjò, nítorí tí yóò bá fi di oṣù kan sí 2 báyìí igbó Sambisa kò ní ṣe é wọ̀ mọ́. Zulum sọ pé àwọn tó ń pa èèyàn náà ń wọ Maiduguri lásìkò ọdún bí ìṣe wọn kí wọ́n lè rí àárín ọ̀pọ̀ èèyàn dúró sí bí wọ́n bá fẹ́ pitú ni. Àmọ́ ó ṣòro fún ìjọba láti tú ara gbogbo èèyàn tó ń gbé ní Maiduguri wò, ṣùgbọ́n òun fẹ́ fi dá àwọn èèyàn lójú pé àwọn ti bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ kan. Ọjọ́ Ajé Monday ọjọ́ 14 oṣù kẹta ọdún 2026 yìí ní àìmọye àdó ikú bú nílùú Maiduguri tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Borno tó sì gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ó kéré tán èèyàn 23 ló kú tí bíi 100 sì farapa. Iwájú ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì Maiduguri àti láwọn ọjà ńlá 2 tí wọ́n ń pè ní ọjà Post Office àti ọjà ọjọ́ Monday ní ìbúgbàmù náà ti wáyé. Gẹ́gẹ́ bí olórí àjọ tó ń ṣètò ìdẹ̀rùn pàjáwìrì nílẹ̀ wa NEMA Siraju Abdullahi ṣe wí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló forí sọta ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn, àmọ́ ó ní òun kò lè sọ iye wọn ní pàtó. Àkọ̀tun ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù àdó olóró yìí ló wáyé lásìkò yìí tí ààbò mẹ́hẹ̀ yíká Nàìjíríà nítorí ìkọlù àwọn agbébọn tó ń ṣọṣẹ́ lápá àríwá ilẹ̀ wa. Ẹ̀wẹ̀, gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum bú ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù náà pẹ̀lú àfikún pé ọwọ́ àwọn ológun tó ń dun àwọn agbésùnmọ̀mí nínú igbó Sambisa tí wọ́n wà ló mú kí wọ́n máa jẹ àpòró. Bákan náà, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno Nahum Daso Kenneth ní àwọn agbófinró àtàwọn adóòlẹ̀mí ti ń ṣiṣẹ́ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Kí Ọlọ́run ó dáwọ́ ibi dúró. Àdó olóró Israel ti ṣekú pa èèyàn tó lé lẹ́gbẹ̀rún kan 1001 ní Lebanon báyìí. Òjò tó rọ̀ tí ò tí ì dá lọ́rọ̀ yìí o, a ò tí ì mọ iye ẹni tí yóò pa. Àdó olóró láti orílẹ̀-èdè Israel ti kọlu afárá 2 tó wà ní odò Litani tó so gúúsù Lebanon pọ̀ mọ́ àwọn agbègbè yòókù lórílẹ̀-èdè náà, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun ṣe sọ. Èyí wáyé lẹ́yìn tí ikọ̀ ológun Israel sọ pé àwọn yóò kọlu àwọn agbègbè tí ikọ̀ Hezbollah ń lò láti ṣe ìrìnnà fún àwọn ológun rẹ̀ àti gbígbé ohun ìjà kọjá. Ìkọlù àdó olóró náà bà ọ̀pọ̀ agbègbè ní Beirut jẹ́ tó sì ṣekú pa èèyàn 12 tí 27 sì farapa yánnayànna. Àwọn aláṣẹ Lebanon ló sọ bẹ́ẹ̀. Ẹ̀ka ìlera Lebanon ní èèyàn 1001 tó fi mọ́ ọmọdé 111 ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn láti ọjọ́ 2 oṣù kẹta. Lebanon ni wọ́n fà wọ inú ogun Amẹ́ríkà, Israel àti Iran nígbà tí ikọ̀ agbébọn tó ń ṣe àtìlẹ́yìn fún Iran Hezbollah ju àdó olóró sí Israel tí Israel náà dá padà pẹ̀lú àdó olóró tó
kọlu àwọn ológun ní agbègbè gúúsù Lebanon. Mínísítà fún ètò ààbò ní Israel Katz ní àwọn afárá tí àwọn jálulẹ̀ yìí ní àwọn kọlù láti dènà ikọ̀ Hezbollah, ṣùgbọ́n ikọ̀ náà kò tí ì fèsì padà. Ṣáájú ní ọjọ́rú Wednesday ní ikọ̀ ológun Israel ṣèkìlọ̀ fún àwọn aráàlú tó wà ní ẹ̀gbẹ́ Litani pé kí wọ́n yàgò. Ọkùnrin kan ẹni ọdún 25 tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé ohun ìyàlẹ́nu ni ìkọlù náà jẹ́ tó sì bà ọ̀pọ̀ dúkìá jẹ́. Ó ní kò sí ẹnikẹ́ni níbi tó ń ṣe òṣèlú tàbí jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú kankan. Ó ní aráàlú ni àwọn kò bá ẹnikẹ́ni ṣe. Ohun tó wá ṣokùnfà ìkọlù náà ni kò yé àwọn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.